Despite wípé Fìjàbí mọ̀ pé ojú wa ò fọ́, etí wa ò sì di, tá à ń fojú wa rí báyìí pé Ìyábọ̀ Òjó ń ṣe fíìmù, ó tún participate nínú fíìmù àwọn ẹlòmíì. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó ó ti jáde wá bu Lizzy Anjorin bí Lizzy sì máa sọ wípé Ìyábọ̀ Òjó kò ní iṣẹ́ lọ́wọ́, kò ní nǹkan kan tí ó ń ṣe, wípé donation ni Ìyábọ̀ Òjó òfin gbéra. Arábìnrin yìí lára àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó ó ti jáde wá sọ̀rọ̀ wípé ó ní ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kí àwọn èèyàn máa gbámú. Ó ní ọ̀rọ̀ Lizzy wípé òun gangan ni ò ní iṣẹ́ lọ́wọ́, ó ní kò ní iṣẹ́ lápá. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ kágbọ̀n, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí tí ó sọ. Ìyábọ̀ Òjó tún ṣe fíìmù ara ẹ̀ tó gbé káàkiri sínímà ní Nàìjíríà, ó tún gbé lọ sílùú òyìnbó káàkiri o. Fìjàbí sì fi ń yé wa wípé Ìyábọ̀ Òjó ò níṣẹ́. Níyìí tí Ìyábọ̀ Òjó ṣẹ̀ṣẹ̀ dé yìí ó ti wọṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, ó ti gba rẹ́sítọ́ráǹtì ẹ̀ lọ, ó ti fi gbogbo inú rẹ́sítọ́ráǹtì yẹn hàn wá. Fìjàbí dẹ̀ sì fi ń yé wa wípé Ìyábọ̀ Òjó ò níṣẹ́, torí pé Fìjàbí ò níṣẹ́, social media tí Fìjàbí ń jókòó sí yẹn nìkan ni source of income Fìjàbí. Kò ní any way tó fi ń rówó, kò ṣe any business kankan. Fìjàbí ní packaging oríṣiríṣi tí èèyàn ò bá gbọ́n, torí ó máa ń fẹ́ kéèyàn máa rí wọn ní ìrí olówó, torí ẹ̀ ló ṣe ń clinch ara ẹ̀ mọ́ àwọn tó ń ta gold, ló ṣe ń clinch ara ẹ̀ mọ́ àwọn tó ń taṣọ. Ìyábọ̀ Òjó ò sáradé social media bí Fìjàbí ṣe sáradé social media yìí. Ìyábọ̀ Òjó ń ṣe skit, ó ń ṣe fíìmù, ó ń ṣe gbogbo nǹkan tá à ń fojú rí báyìí. Fìjàbí dẹ̀ sí ní kò níṣẹ́. Fìjàbí ṣà ń work hard láti gba ìfẹ́ Ìyábọ̀ Òjó nínú àwọn olólùfẹ́. Irọ́ ló dẹ̀ pa. Ìfẹ́ tí àwọn èèyàn ní fún Ìyábọ̀ Òjó jẹ́ níwọ̀n ni, kò ń ṣèranù. Ìwọ gbogbo ṣe ń gbìyànjú láti bà Ìyábọ̀ Òjó jẹ́, bẹ́ẹ̀ làwọn èèyàn ń kórìíra ẹ̀ sí, torí wọ́n ti mọ̀ wípé ìwọ nìkan ṣoṣo ni nọ́mbà 1 onírọ́ láyé, ò lọ́gà. Kò sí nǹkan tó sọ òótọ́ rí. Tó o bá ti rí pé àwọn èèyàn rí òótọ́ o ní right way báyìí, wàá fẹ́ divert wọn sí left, all because of o ṣàfẹ́ mọ̀ máa prove cheap prove òṣì tó ń ṣe. Irọ́ ló pa. Tó o bá padà lẹ́yìn Ìyábọ̀, o máa parun ni bẹ́ẹ̀.